Aláròyé máa wí o. Godwin ti dèrò ọgbà ẹ̀wọ̀n. Haama ló fi fọ́ orí àwọn tó ń bájà l'Ondo. Adájọ́ ilé-ẹjọ́ májísrèètì tó fìkàlẹ̀ sílùú Ondo, onídàájọ́ O.A. Ọmọfọlárìn ti ní kí ọkùnrin ẹni 30 ọdún kan Godwin ṣe lọ́ọ́ máa ṣeré ná nínú ọgbà ẹ̀wọ̀n Ṣegede lórí ẹ̀sùn pé ó mọ̀ọ́mọ̀ ṣe àwọn èèyàn kan léṣe níbi tó ti ń bá wọn jà. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ládùúgbò Tèmídayọ̀ Sùúrùlérè ní Ondo ní nǹkan bíi aago 8 àárọ̀ ọjọ́ kejì oṣù kínní ọdún 2025 tá a wà yìí. Agbèfọ́ba Ṣòpọ̀ Bernard Ọlágbàyí ṣàlàyé lásìkò tí olùjẹ́jọ́ ọ̀hún farahàn nílé ẹjọ́ pé èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀gbẹ́ni Emmanuel Ọ̀ṣáṣọ̀nà àti Ọmọnìkẹ́ Adéyẹmí ní Godwin ńlá òòlù ìyẹn Haama ńlá mọ́ lórí tó sì ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n léṣe lọ́jọ́ yìí. Ọlágbàyí ní olùjẹ́jọ́ náà kò mọ lórí èyí nìkan pẹ̀lú bó ṣe tún lọ ba ilẹ̀kùn olówó ńlá kan tó jẹ́ ti abilékọ Ọmọnìkẹ́ Adéyẹmí jẹ́ lásìkò èdè àìyedè náà. Agbèfọ́ba ní àwọn ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kà sí ọkùnrin náà lẹ́sẹ̀ ló tako abala 355 355 àti 451 451 nínú ìwé òfin ti ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Bó tilẹ̀ jẹ́ pé kò sí agbẹjọ́rò kankan tó wá gbẹnusọ fún olùjẹ́jọ́ ọ̀hún nílé ẹjọ́, síbẹ̀ lójú ẹsẹ̀ ló ti ní òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Lẹ́yìn èyí ni agbèfọ́ba tún dìde sọ̀rọ̀ pé òun ti ṣètò àwọn ẹlẹ́rìí 3 tí yóò wá jẹ́rìí tako Godwin nígbà tí ìgbẹ́jọ́ náà bá bẹ̀rẹ̀ ní pẹrẹu. Níparí ọ̀rọ̀ rẹ̀, ó bẹ̀bẹ̀ fún sísún ìgbẹ́jọ́ síwájú díẹ̀ kó lè ní àǹfààní àti ṣàyẹ̀wò fínífíní sí àwọn ìwé ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́. Nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀, onídàájọ́ Ọmọfọlárìn ní kí wọ́n lọ́ọ́ fi Godwin pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n Ṣegede láti bẹ̀rẹ̀ ni yóò sì ti wá máa jẹ́jọ́ títí di ìgbà tí ilé ẹjọ́ yóò fi forí ìgbẹ́jọ́ ọ̀hún tì síbì kan. Ọjọ́ 25 oṣù kejì ọdún 2025 yìí la dájọ́ sún ìjókòó míì sí. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.